nínú volume 4 orin owó lẹ́kọ̀ọ́. Gbogbo àwọn nǹkan tí à ń béèrè yìí náà òdú ni létí àwọn olólùfẹ́ wa tí kò ń ṣe àìmọ̀ fún olóko wọn tó ti gbọ́ nínú orin Ayinla Omowura dáadáa wọ́n lè mọ ìtumọ̀ ẹ̀. Òkété yín ń gbẹ́hò ẹníṣẹ́ ilé ń díwọ́. Mo máa ń gbọ́ Yorùbá náà dáadáa, kódà mo tún ti gbọ́ nínú eré amóhùnmáwòrán àwọn Yorùbá wa, àwọn eré Yorùbá ilẹ̀ Yorùbá wa, mo tún ti gbọ́ rí ń bẹ̀ lẹ́nu àwọn àgbàlagbà nínú eré náà. Ṣùgbọ́n kò yé mi tó bí ó ṣe yé mi náà, mo tún wá fẹ́ kẹ́ bá wa ṣàlàyé ẹ̀ náà fáwọn tí ó tún wá yé náà. Òkété yín ń gbẹ́ ihò ẹníṣẹ́ ilé ń díwọ́. Òkété ń gbẹ́hò ó ní iṣẹ́ ilé ń díwọ́. Òkété fún ẹ̀ ló sọ bẹ́ẹ̀. Òkété fún ẹ̀ ló sọ bẹ́ẹ̀, kì í ṣe pé èèyàn ló sọ bẹ́ẹ̀. Ìtọ́ túmọ̀ sí wípé ṣe à pé òkété inú ihò ló máa ń gbé. Tó bá sì gbẹ́hò yẹn ní in the other side of it ó ń kọ́ ilé nìyẹn. Ẹsẹ̀ múlẹ̀ náà ní ètò àpolówó ọjà kájé kó bùgbàjẹ́ o. Ẹsẹ̀ múlẹ̀ náà ní ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́lọ́kanjọ̀kan o. Ẹsẹ̀ múlẹ̀ náà ní ètò ó rán wa létí àwọn tó ti kọjá lọ o. Ẹsẹ̀ múlẹ̀ náà ní ètò àṣà ilẹ̀ wa kágbé lárugẹ o. Ẹsẹ̀ múlẹ̀ náà ní. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, orúkọ tèmi ò yípadà, Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo èèyàn mọ̀ sí Fẹsẹ̀múlẹ̀ náà ni. Any other Fẹsẹ̀múlẹ̀ na follow man, any other Fẹsẹ̀múlẹ̀ na counterfeit, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Gẹ́gẹ́ bí bàbá mi Adéwọlé Àlàó onílọ́lá ṣe máa ń fìlù sọ, wọ́n ní yóò fẹnu ẹ̀ hóṣù jẹ, òrìṣà tó bá sọ pé tògún ò sí láyé yóò fẹnu ẹ̀ hóṣù jẹ. Gẹ́gẹ́ bí a ṣe máa ń mú àwọn ètò wa wá fún yín lọ́lọ́kan òjọ̀kan nípa orin bàbá wa Alhaji Ayinla Omowura, kí Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́wọn. Eégún Mọ́gájí ọmọ tó kù, ọmọ wọn ní Ẹ̀mìrẹ̀, ọmọ wọn ní Ìkọ́pá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ bàbá wa Alhaji Ayinla Omowura wípé àwọn òwe kàǹkàkàǹkà, àwọn Yorùbá gbìngbìngbìngbì ni bàbá yìí fi kọrin kó tó di pé wọ́n di olóògbé. Àwọn òwe ayé àtijọ́, àwọn Yorùbá ayé àtijọ́ tó jẹ́ pé Alhaji Omowura wọn tí ẹ̀ tí bí wọn gbọ́ngbà tó ti ń sọ òwe yẹn, tí wọ́n ti ń sọ àwọn Yorùbá yẹn, owó ni bàbá wa Alhaji Omowura fi kọrin. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n tún ń lo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ńgbà náà lọ́hùn tó fi kọrin, àti àwọn slang tí àwọn àgbọ̀ tún ń lò ní ìsìn, àwọn àṣà tí àwọn àgbọ̀ tún ń lò ní ìsìn wọ́n ti fi kọrin náà sẹ́yìn. Àwa mú àwọn òwe àti Yorùbá tí ó ṣe kàbìtìkàbìtì wá nínú àwọn orin bàbá wa Alhaji Omowura fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ orin wọn, tí ẹ̀ mọ ìtumọ̀ nǹkan tí Yorùbá tí Alhaji Omowura sọ, tí ẹ̀ mọ nǹkan tí ó túmọ̀ sí. Ayinla Omowura lè pa òwe kan, ẹlòmíì tó jágbàlagbà gan kò mọ̀ pé òwe ni. Fún àpẹẹrẹ, adásínilọ́rùn aya ọ̀dọ̀gọ́. Nígbà tẹ́mi máa gbé program náà jáde ńgbà náà lọ, èmi rò pé bóyá ìyàwó wọn ni bàbá wa Alhaji Omowura ni wọ́n ń bá wí, láì mọ̀ pé òwe ni. Àwọn àgbàlagbà míì gan wọn ò mọ̀ pé òwe ni. Ṣàṣàlẹ́ni tó mọ̀ pé òwe ni adásínilọ́rùn aya ọ̀dọ̀gọ́. Ìdí nìyẹn tí a fi gbé bàbá wa Alhaji Bọ̀dé Sànúsí wá, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé a ti gbé wọn wá sórí ètò kọjá tí wọ́n bá wa yànnàná àwọn nǹkan kan nípa orin bàbá wa Alhaji Omowura láwọn ibi tó ta kókó. Ẹ wá nǹkan fìdílé, kí ẹ fìdílé nǹkan, kí ẹ tó jẹ́ kí a jọ jẹ̀gbádùn, kí a tún jọ kọ́ ẹ̀kọ́ kan sí méjì, kí a jọ kọ́ ọgbọ́n, kí a jọ kọ́ Yorùbá, kí a jọ kọ́ òwe nínú orin bàbá wa Alhaji Ayinla Omowura. Ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ ètò, a máa kọ́kọ́ yànnàná àwọn nǹkan kan díẹ̀díẹ̀ nípa àwọn nǹkan tí a ṣe kọjá àti nípa nǹkan táwọn olólùfẹ́ wa sọ lórí àwọn analysis tí a ṣe kọjá. Gẹ́gẹ́ bí orin bàbá wa Alhaji Omowura, wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kún apẹ̀rẹ̀, afẹ́fẹ́ ló ń gbé lọ. Ẹ bá wa dárúkọ yín fún gbogbo ojú tó ń wò yín sà. Orúkọ mi ni Sanusi Ọlábọ̀dé Haruna tí à ń pè ní Bọ̀dé Sanusi ní kúkúrú. Ọmọ bo ni yín sà? Ọmọ Ọ̀fà àti Ìkẹrẹ́ Èkìtì ni mí. Àwọn bàbá wa ṣẹ̀ wá láti Ọ̀fà, wọ́n tẹ̀dó sí ìlú Ìkẹrẹ́ níbi tán bí àwọn bàbá tiwa sí, tán wá bí àwa náà sí. So tẹ́ bá ń gbọ́ oríkì wa, oríkì Ọ̀fà ni oríkì wa láti agboolé Aláyìnrín nílùú Ìkẹrẹ́ Èkìtì. Ó dà, ẹ ṣé gidi gan ni. Gẹ́gẹ́ bí ẹ ṣe bá wa yànnàná àwọn òwe kàǹkàkàǹkà Yorùbá gbìngbìngbì tí bàbá wa Alhaji Omowura tí wọ́n sọ nínú àwọn orin wọn, gẹ́gẹ́ bí ẹ ṣe bá wa yànnàná ẹ̀ ní inú ètò tí a ṣe kọjá, a tún ti délé ní kí ẹ bá wa yànnàná àwọn nǹkan tí bàbá wa Alhaji Omowura sọ,
kí àwọn kọ̀ọ̀kan àwọn nínú àwọn olólùfẹ́ wa tí wọ́n wà lókè òkun tí wọ́n ti kúrò ní Nàìjíríà ti pẹ́ pàápàá jùlọ àwọn ọmọ òde ìsìn náà ká lè máa mọ ìtumọ̀ nǹkan tí àwọn nǹkan yìí tó túmọ̀ sí, ká lè mọ̀ pé òwe nìkan báyìí Yorùbá ńlá nìkan báyìí àwọn nǹkan báyìí ni wọ́n sọ kó tó di wípé ayé di bó ṣe dà yìí. Lákọ̀ọ́kọ́ náà ẹ bá wọn yànnàná àárín yìí nítorí nígbà tí mi ṣètò kọjá nígbà tí mo gbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá Ayinla Omowura kọjá nípa wọn yọ táyà lẹ́sẹ̀ mọ́tò wọn yọ táyà lẹ́sẹ̀ mọ́tò, nǹkan tí Ayinla Omowura sọ mi ò mọ̀ pé òwe ni pé adásínilọ́rùn aya ọ̀dọ̀gọ́. Èmi rò wípé bóyá wọ́n ní pé àwọn ọlọ́pàá lọ báyàwó bàbá wa Ayinla Omowura ń lé pé ìyàwó wọn sọ pé kó jẹ́ kọ́kọ́ òun dé bóyá òun máa rí táyà. Ibẹ̀ làwọn èèyàn tí wọ́n ń pè ní sákìsí pé òwe ni o adásínilọ́rùn aya ọ̀dọ̀gọ́ ẹlẹ́rù ń wẹrù ó ní kó jẹ́ kí ọkọ òun dé bóyá ó máa rí. Ẹ bá wa yànnà náà àárín yẹn sà. Adásínilọ́rùn aya ọ̀dọ̀gọ́ ẹlẹ́rù ń wẹrù ó ní kán jẹ́ kí ọkọ òun dé. Òwe tó ní ìtàn nínú ni, ìtàn yẹn gùn tí a ní fẹ́ gba àwọn èèyàn wá lásìkò, ṣùgbọ́n ibi títàn yẹn dálé náà ni òwe yẹn ti wá jáde. Láyé ìgbà yẹn nǹkan kan sọnù, so wọ́n wá ń wá lábúlé, wọ́n wá délé ọ̀dọ̀gọ́, wọ́n ń béèrè káàkiri ojúlé wọ́n wá délé ọ̀dọ̀gọ́, ìyàwó ọ̀dọ̀gọ́ náà bá ń lé wọ́n ní ẹ jẹ́ kọ́kọ́ mi dé o bóyá ẹ rí o. Ọ̀rọ̀ tó sọ yẹn ti kó bá ọkọ ẹ̀ lẹ́ẹ̀lẹ̀, àwọn aráàlú á ti fọkàn balẹ̀ sí wípé ọ̀dọ̀ kẹrẹ máa wá kìíní yẹn sí pé tí ò bá ṣe pé ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ò lè sọ bẹ́ẹ̀, so òun ló fi di òun wípé ẹlẹ́rù wọn ìbá ti sọ pé kìíní tẹ̀ ń wá òsín bíbà yìí o àárí o jẹ́jẹ́ aráàlú á ti mọ́kàn kúrò, ṣùgbọ́n kán dúró kọ́kọ́ ẹ̀ dé ó mì pé ọkọ ẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan ẹ̀ ló ṣe ní kán dúró, torí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ ìyàwó èèyàn ní sọ pé kán dúró. So ló wá fi ń sọ̀rọ̀ sí gbogbo nǹkan tó bá ti wá ní í ṣe pẹ̀lú pé ó fẹ́ kó bá ni, bíi pé ká sọ pé ta ló mú ọ̀bẹ mi báyìí mo rí Táyé níbi ọ̀bẹ yẹn, so ẹni tó sọ pé mo rí Táyé yẹn òun ni aya ọ̀dọ̀gọ́, Táyé ti di ọ̀dọ̀gọ́ ńbẹ̀ yẹn, so ọ̀bẹ tán ń wá ni ẹrù tán ń wá àbí ẹrú tán ń wá ṣé ti yẹ yẹn, so wọ́n ní oníkan ń wá nǹkan ẹni tó kàn kọjá alábòfojú rí ó ní ẹ jẹ́ kí Táyé ó dé, tí ẹ̀kọ́ ti kó bá Táyé kalẹ̀, so gbogbo nǹkan tó bá ti jẹ wọ́n pé bí àkóbá náà lórí ti ọ̀rọ̀ Ayinla Omowura mọ́tò wọ́n ń wá ẹni tó yọ táyà mọ́tò. Ayinla Omowura sì ta púùlù, ó sọ pépà púùlù dànù nígbà tí ò jẹ, atẹ́gùn wá gbé pépà púùlù lọ síbi tí wọ́n ti yọ táyà mọ́tò. Ẹ kú dédé wo gbogbo ẹ̀yin lólùfẹ́ mi, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ibi tí a gbà tí a fẹ́ fi ṣe studio kékeré láti máa ṣe program bàbá wa Ayinla Omowura láti máa analyse a lot nípa orin wọn fún wa. Ọ̀kan lára àwọn olólùfẹ́ wa kan náà ló gba ibi báyìí fún wa. A dẹ̀ sì nílò ìrànlọ́wọ́ yín gidi gan. Ẹ mọ̀ pé àlè lónà Nàìjíríà, a dẹ̀ lè lo generator, a nílò solar kékeré, irú solar kékeré yẹn ní sí solar generator kékeré yẹn ní sí wọ́n pè yẹn níbi 150. A dẹ̀ sì nílò ṣíà méjì, gbogbo tá a ṣe nílò ń ṣe ó sì ń lọ bí 250. Ẹ ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa. Ìrànlọ́wọ́ yín náà ni mo nílò, ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́, kò sí nǹkan tí a lè ṣe. Fẹ́ni tó bá dẹ̀ fẹ́ ràn wá lọ́wọ́, nọ́mbà mi rè, àkáǹtì nọ́mbà mi náà ló wà níbí báyìí. Lágbọ́dọ̀ Ọlọ́run á bá mi ràn gbogbo wa lọ́wọ́, àná tójú lẹ̀ mọ́lẹ̀ ọkọ̀ ọba àdàbà kò ní ṣáwá lẹ́sẹ̀, ó yẹ jẹ́ ká máa gbádùn ètò wa lọ. Nígbà tọ́lọ́pàá sì dé, àwọn evidence tó lè rí ní nǹkan tó bá ńlẹ̀ ó yà kó yẹn, ṣé ẹ ti mọ̀ wípé atẹ́gùn ni aya ọ̀dọ̀gọ́, ọ̀dọ̀gọ́ ni Ayinla Omowura, ẹrù tán wá ní táyà tán jí kó, ìyàwó ẹ̀ ní pépà púùlù. Òun ni bàbá Ayinla Omowura sọ pé adásínilọ́rùn aya ọ̀dọ̀gọ́ ẹlẹ́rù ń wẹrù ó ní kọ́jẹ́ kọ́kọ́ òun dé bóyá ó máa rí ẹ̀fúnfúnlẹ̀lẹ̀ òun ló fa sábà bí yẹn o, ọ̀pọ̀ pépà ló kó lọ síbẹ̀ kójúmọ́ tó mọ́ lára tí wọ́n ní. Wọ́n wá mú àwọn pépà yẹn wá ìyẹ̀wò yìí tó bá ìwà lórúkọ nú ẹ̀ ló mú, ìtòsí lórúkọ bẹ́ẹ̀ orúkọ ẹ̀bà pété yàrá bàtà fún láyé ìgbà wọn á kọ orúkọ ẹ̀sìn kéèsì tó bá jẹ́ wọn á kọ orúkọ Àyìnlá sí. Ó dàbí pé kéèyàn lo recharge card láyé ìgbà táwọn ọlọ́pàá máa ń fi recharge card mú àwọn tó bá lọ jalè níbì kan. Tẹ́ ẹ bá lóòdù recharge card tẹ́ kàn sọ káàdì yẹn lẹ̀, tẹ́ ẹ bá lọ táwọn tí nǹkan kan bá ṣẹlẹ̀ níbẹ̀ táwọn ọlọ́pàá bá yẹ tó bá kó recharge card yẹn wọ́n á lọ trace number tó recharge card yẹn, wọ́n á bẹ̀rẹ̀ sí pe àwọn yẹn pé tí ò bá ṣe pé ó wà nítòsí ibẹ̀ yẹn lásìkò yẹn nọ́mbà káàdì tó lò kò lè sí níbẹ̀ tí ó ti yẹ níbẹ̀ yẹn, so wọ́n ara àwọn suspect náà máa pè wọ́n ọ̀nì tẹ́ máa ṣe investigation náà wá rí pé kò lọ́wọ́ ńbẹ̀.
ìgbà tó wá ń ṣe investigation wá rí pé Àyìnlá Ọmọwúrà ò lọ́wọ́ ń bẹ̀ pé pépà púùlù lásán ni ìgbà ni tó fi wọ́n lẹ̀. ìwọ tí ayé rẹ̀ jẹ́ lábàtàrú lẹ́yìn ìfẹ́ǹtà. lágọ́ méje. Síkírù lágọ́gọ́ méje. ọ̀rọ̀ kan wà lè tàn Síkírù. yẹ́nyẹ́ mò ń lọ kì í jẹ̀bi ẹjọ́. ìjọba ti fi máa bí òde rẹ̀ padà. jẹ́jẹ́ lásán kì í jẹ̀bi ẹjọ́. ìjọba ti fi máa bí òde rẹ̀ padà. ọ̀rọ̀ pàtàkì ló jáde. ní ara mi láti rí àtàkì bàbá fúnjì o. kí ló ń jẹ́ ládàá dábì bàbá Kúdírà. bàbá Kúdírà làbẹ̀wẹ̀jẹ̀ àbẹ̀wẹ̀jẹ̀ ẹgbẹ̀rún èèyàn. ó lọ láti sámi nítorí ikú òun láti ìlówó táyé. Ọmọwúrà bọ́tù mi Àyìnlá tí a ti jẹ́. ọjọ́ ọ̀rẹ́ mi mo tọ́ mọ́ìtì. mo bá àjọ orúkọ mi tí mo bá gbóògùn sílẹ̀. mo bá ọkọ̀ pépà ẹ̀yà mo bá gbòdà wálẹ̀ o. mo bá darí wálé. ìgbà tí ọjọ́ tí wọ́n gbé ọjà ẹ̀yẹ mú ẹ́. ọjà ẹ̀yẹ bẹ́bà yìí o. èyí tí yóò bá lórúkọ lórúkọ èjì sílẹ̀ yìí. lórúkọ ló bá láti wá níjọ. alágídí lọ́rùn ó wáyé ọ̀dọ́gọ́. ẹlẹ́rù wẹ́rù ẹlẹ́rù wẹ́rù. àdìgbọ́jẹ́ bàbá ń dé bóyá rí. alágídí lọ́rùn ó wáyé ọ̀dọ́gọ́. ẹlẹ́rù wẹ́rù ẹlẹ́rù wẹ́rù. àdìgbọ́jẹ́ bàbá ń dé bóyá rí. ẹ̀fúnfún lọ́lẹ̀. ilé ọba sábà bí ẹ̀rọ̀kọ́ bébà lóko yọ síta lójúmọ́ tó máa. Síkírù ògún ẹ̀dá o. oníṣà ìdá. ògún ẹ̀dá. oníṣà ìdá ẹni báyọ̀ táyà. ara èèyàn gbọ́dọ̀ jẹ́ nínú. Àyìnlá òní o.